ibi tí a dé kí àwẹ̀ ó tó bẹ̀rẹ̀ ká ránra wa létí òun ni ọ̀rọ̀ nípa al-li'an. A ti ṣàlàyé fúnra wa pé kíni jẹ́ li'anu nínú sharia ta nabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi jíṣẹ́ fẹ́mi àtiwọ́ ní ìránra ẹni létí. Ìtumọ̀ li'anu ni pé ìfi ẹ̀sùn àgbèrè kanra ẹni. Bí ẹnìkan bá fi ẹ̀sùn àgbèrè kan ẹnìkan nínú ìsìláàmù, òfin ni pé lọ́ọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá àbí ẹlẹ́rìí mẹ́ta kún ara rẹ̀ kẹ́ jẹ́ mẹ́rin. Lẹ́rìí pé mo rí wọn kòrókòró báyìí, àmọ́ mo rí wọn ń gba wọn tilẹ̀kùn, kọ́dà mo wà ń bẹ̀ ń gba wọn jọ wọnú hòtẹ́ẹ̀lì. Èrí èyí wọn wọlé ní ọ̀rọ̀ zina o nínú ṣẹ̀ríà. Bẹ́ẹ̀yàn bá wá rí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí pé ó sojú mi kòrókòró báyìí, ntí ó kàn lẹ́yìn yìí ò ní pé ẹni ó fẹ́ sùn kẹ́nìkan pọ̀ ṣe sìnà tí ọ̀rẹ́ lẹ́rìí mú wáyìí kọ̀ wá ní lọ lásán. Ṣẹ̀ríà ìsìlámù kò fààyè gba ntí a máa wá parọ́ ntí èèyàn ò ṣe mọ́ ni àbí ntójú yìí ò tó yọ ma wá wí. Gbogbo ẹ̀ ṣẹ̀ríà ti gbé lànà kalẹ̀. Ìmọ̀ kọ́ ọ̀rẹ́ lẹ́rìí mú wá bí ṣẹ̀ríà ti là á. Bí ó bá ti rí ṣe bẹ́ẹ̀, ọkọ sábẹ́ jìyà ń tà ń pè ní alikọ́fífò, kéèyàn fẹ̀sùn kan ní ẹ̀sùn àgbèrè tí ó sì dáni lójú. Ìdájọ́ eléyìí nínú ṣẹ̀ríà ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n dá ẹjọ́ pé kí wọ́n ṣe ní bílálà mélòó 80 jalda ní 100. Eléyìí ní jìyà ẹni ó bá fẹ̀sùn kan ẹlòmíì pé ó ṣe zina là ń pè lágbèrè o. Tọ́ bàbá wa ṣe eléyìí tá a wí yìí ó jẹ́ ìdájọ́ generally. Bàbá wa ṣe pé ni ó fẹ̀sùn kan yẹn yìí ọkọ obìnrin náà ni láàrin lọ́kọ àti ìyàwó, ibi tí li'anu ti wọlé nu o. Òun wá ní option méjì bí ó bá rẹ̀ lẹ́rìí mú wá là ń wí o. Bí ó bá rẹ̀ lẹ́rìí mú wá, inú kóun náà bọ́ sábẹ́ al-hukmul 'am, ìdájọ́ gbogbo èèyàn pé tọ́ lóòótọ́ ìyàwó rẹ̀ ni ó sì fi rú ẹ̀sùn ńláńlá báyìí kàn án, àmọ́ ọ̀rẹ́ rí mú wá, torí náà ọ̀daràn kọ́fífù kí wọ́n ṣe òun náà lẹ́gbàá bíbélálà 100. Ẹnu àǹfààní tọ́lọ̀ ń wá fún un torí pé kéèyàn ó tó fi ẹ̀sùn àgbèrè kan ìyàwó rẹ̀ tó bá fẹ́ràn, bí ó bá rí bẹ́ẹ̀ yóò ṣòro. Òun ní ṣẹ̀ríà ṣe wo náà híyà bẹ́ẹ̀ ni pé nígbà tí ó ti rẹ́rìí mú wá, obìnrin yìí á lè fi ya zina jẹ́. Àmọ́ kí ọkọ obìnrin tí wọ́n ti jọ ń gbé omi ó ti bímọ fún un, kó tó firú ẹ̀sùn báyìí kàn á orí nǹkan kan ni. Òun ní ṣẹ̀ríà fi option kejì kalẹ̀ fóun tá à ń pè ní al-li'an. Bọ́ bá wá rí báyìí, sọ gbéra rẹ̀ ṣépè ló kọ́ lọ́hùn pé bọ́ bá yẹ pé ọ̀rọ̀ lọ pa mọ́ arábìnrin yìí kí bínú Ọlọ́run ó jẹ́ tiẹ̀. Obìnrin yìí náà wá ṣépè pé bọ́ bá yẹ pé òótọ́ ni ń tọ́ sọ yìí tèmi náà sì ní òrí bẹ́ẹ̀. Eléyìí là ń pè ní kíni al-li'an. Èyí tó wá ṣẹlẹ̀ lójú ayé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam, òun ni hadithu alakọkọ tá a kà mọ̀rọ̀pá àti kàdíìsì yẹn àbí àwọn tí ó ṣẹlẹ̀ sí láyé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Òun ni sahabi tá ń pè ní Hilalun ibn Umayya. Kódò ó sì fẹ́ ntẹ́ fi mọ̀ pé bẹ́yìn ọba rí rárá ó ṣòro kọ́kọ́ ìyàwó tó sọrú ẹ̀. Kódà Hilalu sọ ọ́ débi pé kódà mọ mẹ́ni tóun àti arábìnrin yìí jọ ní àjọṣepọ̀ sìnà, òun ni Sharik ibn Sahma. Àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà ńgbà tí ò ti rẹ́rìí mú wá ní ti ń jẹ́ ṣẹ̀ríànù. Wọn ò lè dájọ́ zìnà fẹ́ni tí wọn ò rẹ́rìí mú wá lórí rẹ̀. Èyí tí ó bá wá ṣẹlẹ̀ Ànábì wa ń wí fún Hilalu ńjọ́ náà pé bayyinatuk aw haddun fi dhahrik, bayyinatuka aw haddun fi dhahrika. Ìwọ Hilalu bó ti rí ló ti rí wọn o.
máa kọ mẹ́lẹ́rìí wá bí sẹ̀rí àti làákalẹ̀ bọ́ọ̀ bá ti rẹ́lẹ́rìí mẹ́ta kún rẹ̀ tẹ́ jẹ mẹ́rin haddun fi dọ́harika ọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ wọn ó sì ọ lẹ́gba 100 owó ntójú rí o tó síyàwó rẹ̀ obìnrin mùmíní lẹ́yìn eléyìí ni aya yìí wá sọ̀kalẹ̀ pé ẹni ó bá jẹ́ lọ́kọ láya òfin tí wọ́n ní pé bọ́ bá ti lè jẹ́rìí yọ kọ́kọ́ jẹ́rìí pé òun fọlọ́n jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin pé òótọ́ lòun sọ bọ́ bá wà délẹ̀ karùn-ún yóò kó lẹ́rìí lásán yọ wá fira rẹ̀ ṣépè ló kọ́ lọ́hùn pé bí ó bá rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tí sẹ́rí àti tó ti gbani láyé pé kéèyàn ò gbéra rẹ̀ sẹ́ èpè kí wá ṣe pé léyìí táwa sọ di èpè tí ò ní túmọ̀ lónìí ọba yìí pé òun lòún gbé kínní ọba yìí pé òun lòún ṣe kínní kan káyé wọn dàrú kọrùn wọn gbogbo eléyìí kò tọ́ sẹ́nu ọmọ mùsùlùmí torí pa Ànábì kìlọ̀ fún wa pé ẹ má gbéra yín ṣépè o ẹ má ṣépè láwọn ọmọ yín o kódà ẹ má ṣépè láwọn nǹkan gùn yín kẹ́ ẹ má wá ṣe déédéé sáàtà al-ijaba àsìkò tọ́lọ́hún gbàdúrà gbogbo ntẹ̀yìn abáwá wí ń gbà náà bọ́lọ́mbà ti lórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ náà nù ẹ dákun pàtàkì jùlọ àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin gbogbo òbínú tó lè wò ó bíyàn ẹ má jẹ́ ọmọ gbé wa débi ọmọ olórí ibú yìí ọmọ olòṣì yìí bọ́ba borí rẹ̀ bá burú tó tòṣì kò ní dùn mọ́yà yìí náà má lọ́la ó sì lè jẹ́ pé ẹ̀pẹ́ rẹ̀ Ànábì ló wí o ló ṣe déédéé sáàtú al-ijaba kọ́lọ́n kọ́ mọ́jà fọwọ́ ara wa síra wa tọ́yì nípa báyìí mo rò pé fáńfààní àwa tí àbá sí ń bẹ a ti gbọ́ yé pé kí la ń pè ní al-li'an ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ láyé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun láti kà sáájú ni ìmọ̀ ìtọ́sẹ̀lẹ̀ láàrin Hilalu ibnu Umayya àbí hadithi míì méjì náà ni òun ni hadithu Uwaymiru al-Ajlani rahimahullah òun náà fi ẹ̀sùn rú ẹ̀ kan ìyàwó tiẹ̀ náà. wa fi lafdhin nínú hadithu li'anu yìí riwaya míì ni la sabila laka alayha nígbàtí ẹni ó fẹ̀sùn àgbèrè kan ìyàwó ẹ̀ tí wọ́n ní ó mẹ́lẹ́rìí wá kọ̀rẹ́ lẹ́rìí mú wá ọ̀dà sọ́ọ̀sẹ̀ li'anu ọgbà òun ó ṣe kínní òun ó ṣe li'anu Ànábì wa wípé la sabila laka alayya kọ̀sọ́nà mi o tó lè fi establish ẹ̀sùn parábìnrin yìí ṣe zina kọ́dà bó ṣe li'anu náà yìí wọn ò pé ká wá dájọ́ zina fún tani farabìnrin kí ni fa àǹfààní li'anu ni pé yóò gbé ìjìyà kọ́vífù 100 bílálà yóò gbé kú fún wọ ẹ dákun sáàrin níye kì í ṣe pé bọ́ba ti wá búra tó ti ṣe pé ó ti wá di pé obìnrin ń ṣe zina nù la nǹkan kan tí zina fi rinlẹ̀ àbí nǹkan méjì ìmọ̀ kóbìnrin fún rẹ̀ ó jẹ́wọ́ láì rẹ́lẹ́rìí kan pé òun fẹ́ túbà òun ṣe bẹ́ẹ̀ àbí kẹrẹ́lẹ́rìí mẹ́rin tí òun ó lọ sójú àwọn kòrókòró báyìí bí ọba ti sí méjèèjì ni Ànábì ní la sabila laka alayha kọ̀sọ́nà mi o kò sí ọ̀nà míì tí o lè fi fìrin lẹ̀ dépò táwa kóbìnrin yìí ṣe zina tá a dáadáa jọ sẹ̀ríà ò ní zina fún. Qala ya Rasulallah ńgbà tarakùnrin yìí gbọ́ báyìí níbi tí ń dùn dé torí pé ntí ó rí tọ́ da lójú ni. Qala ya Rasulallah mali arafiki hadithi yìí nù mali pé ńgbà tó wọ́n fẹ́ arábìnrin yìí owó gidi lòún fún mali owó òun tó ń fi fẹ́ obìnrin yìí Ànábì ní la mala laka olówó kan gbà lọ́wọ́ ẹ̀ mọ́ o ẹ̀dàkùn ẹ̀já fi sáàrin ní dáadáa la mala laka in kunta sadaqta alayha fahuwa bimastahlalta min farjiha bọ́bá ipò ti fún bó ti wì yìí ó fún ní sàdáàkì lóòótọ́ ọ̀sánwó fẹ́ǹfẹ́ fún owó ńláńlá ni bí Kùránì ti wí qintara wa ataytum ihdahunna qintara owó ńlá bimastahlalta min farjiha
ẹ̀ǹtìǹtìǹ tó ti ṣẹlẹ̀ láàrin yín ní lọ́kọláya ńkọ́ ṣé kóun náà gbà yín padà ìtumọ̀ hadithi nù islam yẹn nìkan jẹ ẹ̀rí gbogbo ẹni tí àwa fẹ́ kọ obìnrin lónìí àwa mobile njọba yìí ra nǹkan báyìí fún njọba yìí ó ṣe nǹkan báyìí fún gbogbo eléyìí ẹ dákun ẹ̀tọ́ kan tọkùnrin ní ó sì ní ntọ́ lè fà á òun ní bọ́bá ìpọ́kùnrin ilé èmi ọ̀kọ́ tíyàwó wa lóun ò lè bá gbé mọ́ èyí ń là ń pè ní kíni khulu'u ó yàtọ̀ fún tọ̀láàkù ọwọ́ obìnrin ní khulu'u wà ọwọ́ ọkùnrin ní kíni tọ̀láàkù wà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọwọ́ ta ló ti wá ọkùnrin ní òun ló lóun kẹ́fìn ìṣekúṣe pẹ̀lú ìyàwó òun ìyàwó kọ̀mpléènì pé òun ò fẹ́ ọkọ òun mọ́ nípa báyìí tó bá ti lè rí bẹ́ẹ̀ tó yẹ pọ́wọ́ ọkùnrin ni ó ti wá làmàlà làkà kò sí pé à ń gba owó sàdáàkì padà mọ́ o èyí ń ti lọ́nu o torí pé ẹwà anábì fúwálà alukurani náà sì sọ bẹ́ẹ̀ nínú suratu nisa ṣe lè ní àbí ṣe lè yìí bóyá kẹfà nínú suratu nisa Olúwa fúwálà ìdájọ́ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا فلا تأخذوا منه شيئا Ọlọ́run lè gbọ́dọ̀ gba nǹkan kan bọba ìpẹyìn lẹ ń kọ obìnrin wa kayfa ta'khudunahu wa qad afda ba'dukum ila ba'din wa akhadna minkum mithaqan ghalidha ntí yà nàbí wínàánù wa qad afda ba'dukum ila ba'din ebi àjọṣepọ̀ tí ma bẹ láàrin lọ́kọláya ìmọ̀ oṣù kan ní ọ̀sẹ̀ kan ní ọdún kan ní àìmọye ọdún ní gbogbo èyí tó ti lọ láàrin yìí náà káwa pé òpin yà dé àwa gbàgbé gbogbo yìí pé sábà mówó mi àà kọ̀bálà na sẹ̀ríà ìsìlámù mu eléyìí lẹ́kọ́ tá nàbí kọ́ wa ń bi hadithi eléyìí ìmọ̀ tọ́láàkù ni àbí lẹ́hànú ni tọ́wá látọwọ́ ọkùnrin náà làmàlà làkà. wa in kunta kadhabta alayha fahuwa ab'adu laka minha anabi ní lákọ̀ọ́kọ́ báyìí pé òdodo ló sọ nípa rẹ̀ sadaqta alayha kunta sadiqan òsòdodo ọ lẹ́tọ̀ọ́ àti gbà nítorí nǹkan báyìí àjọṣepọ̀ lọ́kọláya tó ti wà ní àárín yín bọ́bá tiẹ̀ wá ṣe pé rọ́lọ́ tiẹ̀ wá pamọ́ ọ tiẹ̀ jìnnà sí kọ́ lẹ́tọ̀ọ́ sí irú nǹkan báyìí ìyẹn ni pé àtọ́ sòdodo ìtumọ̀ hadithi yìí nù àti ọkọ sòdodo àtọ́ parọ́ o bọ́bá ti ṣe pé ọwọ́ ọkùnrin ní ìkọ̀ ìyàwó rẹ̀ ti wáyé fa innahu la mala laka kò sí owó kan lèèyàn fẹ́ gbà padà mọ́ àti mẹ́nu bà ọ̀kan nu fíkì hadithi yìí nínú àwọn ìjókòó wa pé sọdáàkì obìnrin alópin sí bí ọ̀nà mẹ́rin obìnrin bẹ tó yẹ pé ní gbogbo sọdáàkì rẹ̀ ni ó ti lẹ́tọ̀ọ́ sí kódà bẹ́ẹ̀ tí ì fún ó ti di tiẹ̀ tanirú wọn obìnrin bẹ́ẹ̀ almadkhulu biha walmusamma laha as-sadaq falaha almaharu kamila gbogbo obìnrin téèyàn bá ti sọ pé iye báyìí ní fún ọ almaharu almusamma sọdáàkì tó ló kọ iye báyìí ní fún ọ ò tí wàá fún ó dé ní ẹ̀ẹ̀kejì ẹ ti wá wọlé tọra yín ìyẹn ni pé ó ti kó délé àjọṣepọ̀ lọ́kọláya ti ṣẹlẹ̀ kódà bẹ́ẹ̀ bá kọra yín lẹ́yìn ìjọ kan falahal maharu kamila bí sàdáàkì ni ti lè wọ́ pọ̀ tó ó ti dẹ̀tọ́ rẹ̀ o kódà bí ọkùnrin bẹ́ẹ̀ bá wá jáde láyé tí ò tí ì san àwọn tí wọ́n bá pínpín rẹ̀ gbọ́dọ̀ yọ kí wọ́n tó pínpín ògbésẹ̀ nù o èyàn sì pínpín àfi lẹ́yìn kẹ́ni
min ba'di wasiyatin yusa biha aw dayn bí Kùránì ti wí nù ẹ yọ àwọn nǹkan kan kú kótó kan pẹ́ǹpẹ́ǹ ẹnìkan ní ó gba bàtà ẹnìkan ní ó gbalé ẹnìkan ní ó gbẹ̀wù bẹ́ẹ̀ bá yọ gbogbo àwọn nǹkan mẹ́rin tá a kọ́ máa yọ tán ẹ̀karùn ló tó kan pínpín ogún nípa báyìí eléyìí náà jáde nù hadithi yìí pé obìnrin tí ọkọ bá ti dákọ iye sọdáàkì fún tí ìjọsepọ̀ lọ́kọ-láya sì ti ṣẹlẹ̀ ní àárín wọn ó ti ní sọdáàkì rẹ̀ káàmìlán kọ́dà bí ó ti tẹ̀ lọ́wọ́ tọ́yì ani alimaharul musamma obìnrin tí wọn ò dákọ iye sọdáàkì rẹ̀ fún kọ́ bẹ́ẹ̀ wọ́n sì ti wọlé tira wọn ìyàtọ̀ wọn àtàkọ́kọ́ ni pé ẹnu pé sọdáàkì tí ò ní kíni kò ló kọ pé ń fún ọ ní sàdáàkì ń fún ọ ní nǹkankan tí ó dùn mọ́ irú eléyìí bí wọn bá ń jọ ń gbé lọ gbogbo ìgbà tí obìnrin yìí bá lè fara mọ́ kò bá jẹ́ 40 ọdún kò bá jẹ́ 10 kò bá jẹ́ 5 kìí ṣe dandan gbogbo ìgbà tí ọba tó lóun fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ náà ní kí ọ gbà àmọ́ máa ṣẹlẹ̀ pópin ya lè wá dé bópin ya bá wá dé ẹnu yàtọ̀ tí òun náà falahal maharu kàmìlà òun náà ní mahari rẹ̀ pérépéré àmọ́ ìyàtọ̀ tiẹ̀ ní pé wọn ò dákọ iye maharu àbí sọdáàkù tiẹ̀ ntí ọ wá ṣẹlẹ̀ ń bẹ ni pé òun ọgbà kínní maharu alimẹsìlì ọ wá dọ̀rọ̀ àwọn oníṣẹ̀ríà ìmọ̀ ilé ìdájọ́ ṣẹ̀ríà àbáwọn àfa onífatiwa pẹ́tọ́ irú obìnrin yìí wọ́n wá àṣẹ́sì obìnrin yìí ìmọ̀ irú ẹ̀kọ́ tó níni ìmọ̀ irú ìlú tí wọ́n ń gbé ni ìmọ̀ irú ìdílé wọn ni pé bẹ́ẹ̀ yẹn ọba fẹ́ máa nírú ibi báyìí o ọ gbọ́dọ̀ fún ní 100,000 ọ gbọ́dọ̀ fún ní 10,000 ọ gbọ́dọ̀ fún ní 5,000 èmi yẹn bá ti wá dá síhun nítòbìnrin wọn gbà nù eléyìí wọn là ń pè ní kíni maharu alimẹsẹ sadaki tíru obìnrin yìí máa gbà náà. hadithu ẹlẹ́ẹ̀kejì òní lórí ọ̀rọ̀ li'anu náà ni hadithu abdullahi bin umar radiyallahu ta'ala anhuma hadithu iná sọmọ eléyìí tí a kó amẹnukó ń bẹ̀ tán nísìn lórí ọ̀rọ̀ kíni àwọn ìdájọ́ al-li'an. abdullahi bin umar radiyallahu anhuma òun ló gba hadithu eléyìí wá ó ní anna rajulan rama imra'atahu arákùnrin kan ó fi ẹ̀sùn bàbá gbọ́ rama nínú al-Qur'an al-Karim ìtumọ̀ tí máa sábà mú wa pàtàkì lọ́nìrú síyáàkù báyìí òun ni pọ́ fẹ̀sùn zina kan walladhina yarmuna al-muhsanat ìyẹn nípa àwọn tí ń fẹ̀sùn àgbèrè kan mùsùlùmí obìnrin tí èso ń ṣekúṣe. arákùnrin kan fi irú ẹ̀sùn báyìí ó fi kan ìyàwó rẹ̀ wantafa min waladiha ìdájọ́ tuntun tí ń bẹ nù hadithi wantafa min waladiha kódà obìnrin yìí ti lóyún obìnrin yìí ti ṣe kíni ó ti lóyún ìyẹn ni pé al-li'anu báwọn afa ti pín ó tó bí ọ̀nà mẹ́ta àwọn halatu kan bẹ tó jẹ́ pé dandan ni ọkùnrin náà gbọ́dọ̀ lọ wí pé nǹkan báyìí ṣẹlẹ̀ bí ó bá wí òun náà wà bínú Ọlọ́run àwọn halatu mi ń bẹ lọ́wọ́ ọkùnrin bó bá wù kó fara mọ́ kó dákẹ́ kó sì péyàwó rẹ̀ ṣàkíyèsí pé òun rí nǹkan báyìí àmọ́ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run bó bá ti túbá Ọlọ́run ó forí jìn yóò forí jìn mí náà hala àwọn rúlẹ̀ àánú kan bẹ tọkọ segin tó lágbára rú yíwọn nínú sẹ̀ríà kí níbi tọkọ ò ti lágbára pé kó bò mọ́ra òun ni tọrọ oyún ọmọ tó bá ti wọ̀rọ̀ lẹ̀ àánú ìyẹn ni pé èyàn kẹfín wípé ìyàwó òun ṣèṣekúṣe kódà oyún tí ń sìn bẹ́ẹ̀ nù rẹ̀ yìí òun kóhun ní gbogbo ọkùnrin tó bá kẹfìn bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ lumara èèwọ̀ ni èèwọ̀ nítorí kóyà jẹyàn lọ́dọ̀ Ọlọ́run
ẹlòmíì ó rò pé òun bò láṣìírí àṣírí tí ó tú lálìkìyàmà torí pé nínú tí ṣẹ̀ríà wa ṣe ń pàtàkì òun ní hifdhun ká mọ̀ta ló bí tani ara nǹkan márùn tí ṣẹ̀ríà wa ṣe ń pàtàkì nù ẹ má da ẹsẹ̀ ẹran pọ̀ mọ́ ti tèèyàn ká lè rí i pé lámàyín ọmọ lámàyín ni làkàṣègbè ọmọ làkàṣègbè ni káwọn èèyàn ọmọ dọmọ ẹran ọmọ ewúrẹ́ ẹni ọba ti rí náà ni ó gùn ẹni ọba sì wù náà ni ó sọ pé òun ló bí Olúwa ò fẹ́ gbèsè ayé bẹ́ẹ̀ òun ló fi jẹ́ dandan gbogbo ọkùnrin tó bá ti kẹ́fìn irú bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ oyún bá ti lè wọ̀ ọ́ tó sì dá a lójú pé òun kóun ní oyún obìnrin tí ń bẹ nílé òun yìí ó gbọ́dọ̀ wí síta bí wọ́n bá ti nílé ìdájọ́ ṣẹ̀ríà kó lọ wí fún wọn bẹ́ẹ̀ ebi wọn ọba ti ní ẹni ọba jẹ́ àfa oníṣẹ̀ríà nílùú náà ládùúgbò náà ó gbọ́dọ̀ lọ wí kódà bó jẹ́ ìmáàmù tọba rí kọ́ gbọ́ ṣẹ̀ríà ìsìlámù yìí ìmáàmù náà gbọ́dọ̀ gbọ́rọ̀ eléyìí kọ́ wá gbá sádàkẹ́ ẹ̀ á parí ẹ̀ láàrin yìí náà ni wọ́n yẹ parí irú ẹ̀ o òfin Ọlọ́run ni o àmẹ́rí bí tí ọkùnrin ti lè lù mára tágbára rẹ̀ bá gbé òun ni pé ó dá lójú ọkẹfín péyàwó òun ṣe zina àmọ́ kò doyún kò sí kínní kò di oyún irú eléyìí bó bá fẹ́ràn ìyàwó rẹ̀ tó sì jẹ́ ní tára rẹ̀ gbà á ó lè má wí fẹ́ nìkankan àmọ́ dandan ni kó pé ìyàwó rẹ̀ yìí pé lọ́ọ́ túbá lọ́ọ́ ṣe kínní lọ́ọ́ túbá torí pé bí ìyàwó yẹ ọba túbá yajibu alayhi talaquha ó gbọ́dọ̀ kọ̀ kalẹ̀ torí pé Olúwa wí nínú al-Qur'anil Karim waz-zaniyatu la yankihuha illa zanin aw mushrikun waz-zaniyatu la yankihuha illa zanin aw mushrikun ó sì ti dáhùn lójú pé zaniya lélẹ́yìí ọ̀dọ́kùnrin lójú pé ìyàwó òun yìí ó ń zina ni àmọ́ bó bá ti túbá Ọlọ́run aláforíjìn lọ́lọ́run kọ́dà àyà yìí náà ẹ bá wo tafsiru bẹ́ẹ̀ azaniya tí ó túbá ni la yankihuha illa zani bó ń zina obìnrin náà bá ti túbá bó bá lè fẹ́ ọ̀fẹ́ kì í ṣe wọ̀ àmọ́ kéèyàn ó dé máa pé máa ṣe tiẹ̀ lọ kò bá ṣẹ̀ríà mu o ẹ dákun nítorí náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nù bí oyún àbọ̀tí tí wàá bímọ lọ́ba ti wọ̀rọ̀ èèyàn kẹfín ìyàwó tí ń bẹ nílé rẹ̀ túláàsì ni kò gbọdọ̀ lúrú ẹ̀ mara àmọ́ ó bá yẹ pé kò sí oyún bẹ́ẹ̀ ó lè lù mara bágbára rẹ̀ bá ka bágbára rẹ̀ ọba sì ka bí Hilalu ibn Umayya ti ṣe yìí àbí Uwaymir al-Ajlani kóun náà ṣe bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀. ẹ̀kẹta ni pé ó gbọ́dọ̀ wá sọ fún obìnrin yìí pé òun mọ nǹkan báyìí o àmọ́ bọ́ bá ṣe tán àti túbá fún túbá ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn lè jọ máa gbé lọ lọ́kọ àti ìyàwó obìnrin yìí ó bá túbá túláàsì ó gbọ́dọ̀ kọ̀ wazaniyatu la yankihuha illa zani òun lè rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tà máa fi Yorùbá ibi tí o ti yẹ kí Yorùbá ó tijú ibẹ̀ Yorùbá ti máa tijú ńgbà mí ibi ọba ti yẹ kí Yorùbá ó tijú yọ sàṣà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n yọ wá pé àbúrò rẹ̀ kan àbí bàbá kan pé bóun bá kú ọmọ òun ẹ̀ gbọ́dọ̀ fún un ogún o ọ̀yí kan tó sọ imú gọ́bì o kí ló dé di mú nǹkan bí àmọ́ ẹ má wíwẹ́ ní akan àmọ́ bóun bá kú ẹ̀ gbọ́dọ̀ pín kankan fún un àwọn ọ̀rọ̀ tí ò ní mí nílé lẹ́yìn tọ́ba fi jáde láyé tó wí yìí kí wọ́n mọ̀ kò ní túmọ̀ kankan torí pé ó ṣeéṣe kọ́ parọ́ mọ́ obìnrin bẹ́ẹ̀ ìwọ ló sì sí mọ́ yìí lẹ́pọ̀ tá a pè ọ́ wá ṣe lẹ́hánú gbogbo ṣẹ̀rí ọ̀gbà kẹ́nìkan yẹn nìkan jẹ́ wọ́n bá ń bẹ láyé a pè ọ́ pé wá gbé rẹ̀ ṣe pé n tó wí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tó kọ́mọ̀ jù òun ni pé yọ kàn sọ fẹ́ nìkan kalẹ̀ àyíbá mọ̀ ó lè ya òun lè pé yọ pẹ́ kọ́ ya o ọmọ kan tó sórí bí kíni
ẹ dákun àwọn ìtìjú tí ó bá tọ́lọ́run mu ẹ̀ṣẹ̀ ní kéèyàn ó tìjú rẹ̀ àwọn ìtìjú Ọlọ́run ròyìn àwọn ìtìjú tó dá Ànábì ní al-haya'u shu'batun min al-iman àmọ́ àwọn ìtìjú tí ó da òfin Ọlọ́run rú ntọ́lọ́run ní wọn ọ̀fẹ́ tí ó gba láyè kọ́ máa ṣẹlẹ̀ kí wọ́n á di bí adi bí ordinary bẹ́ẹ̀ ilé wo ni irú èyí ti ṣẹlẹ̀ kọ́dà kátún wo hadith anabu Muhammad sallallahu alaihi wa sallam irú ẹni bẹ́ẹ̀ aranti mo fi lé ó lè fà bínú Ọlọ́run fún anabi sọnù hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ pé thalathatun la yanzuru Allahu ilayhim yawmal qiyamah àwọn èèyàn mẹ́ta kan bẹ Ọlọ́run ò ní síjú wọn lálkìyàmà kò ní ṣàánú wọn ní jẹ́bẹ́ nínú àwọn mẹ́tẹ̀ anabi ní ad-dayyuth mada ad-dayyuth ọkùnrin tí ń rí i pé ìyàwó òun rìnrìnkùnrin tí ó sì kákún tí ń rò pé ó làjú ni gbà tóun bá sá ti ń bí abùkátà tóun bí ayé làjú dé èèyàn apọ́bìnrin kan mọ èèyàn máa sọ obìnrin kan ànábìlẹ̀ ni ọba báyìí lójú ti tiẹ̀ débẹ̀ da yúùsù ni gbogbo ẹni tí ó pé ní kọ̀ọ̀ka ntọ́lọ́nkà kún kò ní gíra la mọ́ ọkùnrin gbọ́dọ̀ ní ntànpẹ ní kíni gíra àbówú pé ìyàwó tèmi lélẹyẹ nìkan gbọ́dọ̀ tún débẹ̀ gbogbo ọkùnrin tí ó bá ti sọ di pé kílẹ̀ lójú òrírí Ànábì ní la yanzuru Allahu ilayhi yawmal qiyamah nínú àwọn ọ̀ràn tọ́lọ́hún ní síjú àánú wò tí ò ní wò wọ́n sẹ́ kan lálkìyàmà ni àwọn kó kún ayé lónìí ọ̀làjú gbogbo ọkùnrin tí ìyàwó rẹ̀ ń lọ ṣe tíátà ti ń dì mọ́ ọkùnrin ọlọ́kùnrin tóun náà sì gbé kíṣẹ́ tí ń wálé tí ọmọ wò ó ara ẹ̀ náà nù ọmọ mùsùlùmí lọ́pọ̀ nù wọn kò sí nǹkan kan mọ́ lójú tiwọn Ànábì lẹ́ni ọba ti bá tiẹ̀ débẹ̀ tó ti bọ́ àwọ̀ ọmọlúàbí rẹ̀ kalẹ̀ tó dẹranko tó rẹranko ní ekíá irú wà kínni ìwà ẹranko lè yíwọn bẹ́ẹ̀ bá ti wá di bẹ́ẹ̀ kọ́dà yọ fàbínú Ọlọ́run fún un òun la fi ní ẹni ọba mọ̀ pé ìyàwó òun ṣe zìnà tọ́wá lùmára in the sense that kọ́dà kò tiẹ̀ pa kíyèsí obìnrin yìí pé kọ́ mọ̀ pé tóun ṣe ọ̀dà kó sì jẹ́ ń tipa pé túbá bọ́ọ̀ bá túbá èmi rẹ̀ ọ́ yá ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ da yúùsù lòun náà kì í sí ẹni tí ẹ bá ti ṣe ọmọ Fatima tẹ́lẹ̀ wọ́n mọ̀ wá sásá bẹ́ẹ̀ léyìí làwọn afáàmà sàlàyé ru ẹ Muhammadu ibnu al-Hanafi huwa Muhammadu ibnu Aliyi ibnu Abi Talib àmọ́ nítorí pé wọ́n máa bá wa náà mùsùlùmí example wa ní kọ́dà nínú culture tiwa náà ńlẹ̀ Yorùbá ara àwọn àgbàlagbà míì láyé àwọn onífò kọ yàn pé yàn ó kọ ya rẹ̀ ní ọmọ kìnnì kan mi yóò sì gbajúmọ̀ bẹ́ẹ̀ láàrin wọn gbogbo báwọn bá pè láyé ọmọ kìnnì náà wọ́n pè ọmọ ya rẹ̀ náà wọ́n pè èyí wọn ò tún mọ̀ pọ́ ọmọ lẹ́hànú ni o ara wọn ní sẹ̀ríkù tá a dá kọ́ lẹ́ẹ̀kan náà sẹ̀ríkù ibnu Sahma obìnrin ní jẹ́ Sahma lédè Lárúbáwá ọkùnrin jẹ́ Sahma sẹ̀ríkù ibnu Sahma ó kọ̀ ya tiẹ̀ náà wọ́n fi ń pè àmọ́ wọ́n yé sọ́mọ lẹ́hànú o torí ká yẹn ju eléyìí wọn náà qada bil waladi lil mar'a èyí wọn ní pọ́ ọmọ lẹ́hànú ọmọ ẹjọ́ ọmọ ìyá rẹ̀ àmọ́ kì í ṣe gbogbo ẹni tá a bá rí nù tán pé wọ́n fi ya wọ́n fò kọ ya rẹ̀ pé ló fi gbajúmọ̀ kò túmọ̀ pé ọmọ àlè àbọ̀mọ li'anu ni hada wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. bóyá béèrè kan àbí méjì ẹ̀kan já ń ra wa létí ààwẹ̀ ló ti lọ yìí ọlọ́wọ́n já ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àti láyé rọrùn ẹ dákun àwọn kankan bẹ tí Ṣẹ̀tánì lè fẹ́ gbà wá lágbẹ́ ara ẹni pé àwẹ̀ mẹ́fà Shawwal ẹni ọlọ́mọba ní ọ̀rọ̀ lọ́rùn ọ̀dà púpọ̀ anabi sallallahu alaihi wasallam níbi yẹn bá gba Ramadan tó wá gba mẹ́fà péré nínú oṣù Shawwal faka annama sama dahara kulla bí ẹni ó fi gbogbo ọdún yípo gba àwẹ̀ ni èyí ń péjà àwẹ̀ aláàdọ́rùn lọ ìtumọ̀ rẹ̀ nu ó péjú àwẹ̀ aláàdọ́rùn lọ bọ́lọ̀ ń bá gba àwẹ̀ aláàdọ́rùn 90 náà ni bọ́lọ̀ ń bá gba ilé yìí 360 kẹ́nẹ́ka days ni ẹ wo bí sunna ti rọrùn tó bẹ́ẹ̀ bá ti dúró ti sunna ó ní ṣe wàhálà púpọ̀ ọkàn máa kéré ni insha allah ọlọ́nkọ́ máa ṣàṣe wá bẹ́ẹ̀ o
kìí ṣe bẹ́ẹ̀ yẹn bá ti fìtínà rẹ̀ tó àdìsí yìí náà tó kéèyàn gbọ́ yìí bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ yẹn bá ti fìtínà rẹ̀ tó ní ládàá fi máa pọ̀ kéèyàn béèrè ìlànà ni kó sì rìn bẹ́ẹ̀ yẹn bá ti gba àwẹ̀ mẹ́fà yìí pẹ̀lú Ramadana Ànábì ní àwẹ̀ ọdún kan nù kọ́lọ́n kó ṣe rọrùn fún èmi pẹ̀lú ẹ̀yin náà ó sì rọrùn kìí ṣe dandan pé bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ já bí Ramadana hàn bóyá agbára bá ti wà bẹ́ẹ̀ yẹn bá gbà lónìí gbà lọ́túnla ọgbà méjì lọ́sẹ̀ yìí gbà méjì lọ́sẹ̀ tí ń bọ̀ ọgbà ń bẹ̀rẹ̀ ọgbà ń parí kọ́sà tó di pé ṣàwálì yìí wọlé ṣàwálì ò sì ní ju ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n lọ bí yẹn bá ti gba mẹ́fẹ̀ẹ̀fà yìí ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà láàrin oṣù kan yìí ó ti wọlé bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kọ́mọ́sà ṣe amọ̀nà gbogbo wa tẹ̀m̀bíhù kejì òun ni pé ìmọ̀ ṣẹlẹ̀ pé ẹlòmíì ó yọ zakatul fitri kò yọ jáka kìí ṣe pé ẹni tí Ọlọ́run ò pé kó yọ o ta lọ́lọ́run ò pé ó yọ òun lẹni tó yẹ pé wọn ó bùn náà lóúnjẹ tí ó jẹ nínú ọdún ni irú ìran yìí Ọlọ́run ò pé ó yọ jáka kọ́dà bọ́bá wá padà lóúnjẹ lẹ́yìn ọdún nígbà tó wọn ò ti ní nígbà tó yọ ọ̀hún èyí ò ti lọ àmẹ́ni tó ní for one reason or the other bóyá kò mọ̀ ń pàtàkì kò mọ̀ pé dandan ni jákè ṣe sunna kìí ṣe mustahabu o kìí ṣe ń táwọn afáfẹ́ o faridọ dandan ni farada rasulullahi sallallahu alayhi wa sallam zakat alfitri bó ti wà nù hadithi nù dandan ni nípa báyìí ẹlòmíì bóyá kò mọ̀ ẹlòmíì bóyá gbàgbé àbẹ́lòmíì òun rò pé wọ́n ti bá àwọn yọ ńlé ní nígbà tó ń wá pè wọ́n lẹ́yìn ọdún ni wọ́n láwọn ọ̀yọ́ tòun níta tí wàá gbọ́ pé ní zakatul fitiri téèyàn bá ti yọ kọ́dún tó dé kìí ṣe zakatul fitiri mọ́ àbí fahuwa sọdakọtun mina sọdakọ sàrà kan nù àwọn sàrà nù gbọ́dọ̀nba gbà ìmọ̀ wa mẹ́lòmíì gbọ́ yé pé tọ́ ńgbà tó lọ́wọ́ ò ti pé wọn ò rí ọtọ́ dún fi dé yìí ọ̀tàn nù kọ̀tàn o èèyàn yọ kọ́dà bí òní ládàá zaka torí nǹkan ewu méjì ni ládàá zaka yìí ní ìjìyà pọ̀ yọ èjì bẹ́ẹ̀ ọba ní ládàá kọ́lọ́hún ó sì máa jẹ́ yẹn ń yà pé ọ̀tí ẹ̀ wá yọ rárá torí méjèèjì ni o bẹ́ẹ̀ bá ti yọ nísìnyí o ti bọ́ lọ́wọ́ pé ọ̀tí ẹ̀ wá yọ rárá àmọ́ gbà tó o ti yọ lásìkò ni o lè má ní ládàá táwọn tí wọ́n yọ ń gbà bí ẹni tí o kírun lásìkò náà ní bó ti rí nu ẹni tí o kírun lásìkò Ànábì nínú sí olóore tó dáa jù òun ni kéèyàn máa kírun lásìkò rẹ̀ ẹni tí o kí lásìkò kọ́ wa pé ńgbà tí ládàá kú ti lọ kò nídìí kó wọn kí mọ́ sẹ́wọ̀n pé ń fi yà á sí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ jáka náà rí bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti yọ lónìí tá à ń wí kọ́dà bọ́ọ̀ bá yọ tẹ̀sìn kọ́dà bọ́ọ̀ bá yọ tọdún mẹ́wàá kakuléètì rẹ̀ ọ̀yọ́ èèyàn gbọ́dọ̀ gbé irun làlìkìyàmá o ntọ́lọ́mbà ti pè ní dandan èèyàn gbọ́dọ̀ ṣe é ní gbèsè ní kọ́lọ́nkọ́ mọ́sá ṣe é ní rọrùn fún wa nǹkan díẹ̀ náà sì ni bẹ́ẹ̀ bá ti bu ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí ẹ̀kún ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù tá ń pè ní múdù yọ wà bu mẹ́rin báyìí àbí yẹn bá sì rí bí wọ́n ti ń ta múdù lọ́jà ọ̀ra múdù yẹn bá ti bu mẹ́rin gbogbo orú oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ ní ìlú yín ó ti wọlé bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá ṣe àmàna gbogbo wa náà bóyá béèrè kan àbí méjì kí ni ìbéèrè yín nísìnyí. ala kulli hal islam yìí ṣẹ̀sìn àárẹ̀ bí wọ́n bá léèyàn lé wọ́n ti lé anabi kó nùlù sallallahu alayhi wa sallam ẹ̀rọ kun kẹ islam yìí sáré ọ̀rọ̀ alijanna àbí nani bí wọ́n bá ti rí i pé ntí ó mú wọn náà ni wọ́n ní kó wọn jókòó tì bí wọ́n bá lé wọn lé ìlú ni wọ́n ti lé anabi o anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọmọ onílé ọlọ́nà ní maka mi a bá ń jọba maka anabi tọ́sọba maka ìran wọn ló lórí maka pẹ̀lú gbogbo yìí náà wọ́n ní ọ̀sáyé àti sentọ́lọ́nfẹ́ anabi jáde fún wa wọ́n lé anabi kò ní ìlú rẹ̀ maka kódà nù hadithi kan ó yẹ ká máa kàtà anabi wa muhammad sallallahu alaihi wa sallam njọ́ta anabi padà wá ṣẹ́gun tó padà wọ maka anabi sọ̀rọ̀ kan bí ọjọ́ bí àwàdà àmọ́rọ̀ ńlá ni onkaluku àwọn sọ̀hábẹ́tọ̀ padà wọ maka onkaluku ọ̀sán ti pé àdúgbò tiwa ní ilé tiwa ní ẹgbẹ́ kí lànàbí wíńjọ́ náà
wa hal taraka lana uqaylu min dar uqaylu ọdẹ ìfilé kọjẹlé kan kọ́ sẹ́kù fáwa mọ́ uqaylu lẹ̀ gbọ́n Aliyu bin Abi Talib òun wà nù kèfèrí òun ọ̀tẹ̀lá anabi bá Aliyu ti tẹ̀lá anabi Abu Talib ló bí àwọn méjèèjì uqaylu yìí wà ní Maka ẹnu pé ipò kan náà ni uqaylu àtànàbí wa torí Abu Talib àti bàbá anabi lẹ̀gbọ́n àtàbúrò wọn jọ lẹ́tọ̀ọ́ sí ilé fámìlì wọn ni Ali náà ní sí àbí ẹ̀gbọ́n Ali kan tó náà tẹ̀lé àná Jaafaru náà lẹ́tọ̀ọ́ sí tọ́ra àwọn ọmọ mẹ́rin ní Abu Talib méjì tẹ̀lé anabi méjì ó tẹ̀lé Uqaylu àti Talibu ó tẹ̀lé anabi wa Muhammad sallallahu alaihi wasallam Uqaylu ló wá kú láyé ńgbà náà wọn bá jẹ gàba lórí gbogbo ẹ̀ kọfin kankan lẹ̀ fún wa kọ́ra ń jọ́ta anabi tó padà dé anabi gẹ̀ nígbà wa hal taraka lana Uqaylu min dar ǹjẹ́ ṣé Uqaylu jẹ́ ìfín kẹ́kẹ́ lè bá a mọ́ báyìí nígbà táwọn èèyàn ti ń rí lé tí wọ́n padà sí pé alhamdulilayi mo ti padà dé ẹ̀yọ́ bá wáyà yóò kó o ọmọ nílẹ̀ ti dé anabi ò ríru ẹ̀ wí sallallahu alayhi wa sallam torí náà ni pé ọlọ́run ó ṣe ọ̀rọ̀ gbogbo wa rọrùn kéèyàn wà ń lé wọn ń lé bàbá rẹ̀ ń lé ìyá rẹ̀ kó sin lọ́run kó sin tó dáa tó àmọ́ bí wọ́n bá ní ọ̀sáyé ṣé èèyàn wà fara mọ́ ná torí wọn bá jẹ́ yẹn ó gbélé àkẹ́yìn mú yìí tí tọ́ba pé mbẹ́ àmọ́ yìí tá ànábì rí tó tá ànábì mú làwa wí wọn o bọ́lọ̀ ń bá ní kórè àwọn èèyàn bẹ̀ sí wọn wọn bá gbà pé ọ̀nà àlìjánnà ni ẹjẹ́ ó ṣiṣẹ́ àlìjánnà ń lé yín ná báwọn bá ní kọ́ sáyé àfi ti ná kẹ́yìn ó kó kọ́lọ̀ ṣiṣẹ́ àlìjánnà ní Wallahu ta'ala a'lam. irú bẹ́ẹ̀ bọ́ba wa rí bẹ́ẹ̀ káwa náà wá jọ àwọn ansọrù lẹ́mọ̀ kí bá anabi náà bá jáde tí ọ̀rọ̀ àwọn èèyàn gbà á lálejò yóò nílá àbí ẹlẹ́kùn ẹgbọ́rọ̀ yìí ẹni sùúrù àìtí ìdáhùn question kan tán bá anabi ti já anabi ọlọ́run tó bọ́ bá jáde tí ọ̀rọ̀ àwọn èèyàn gbà á yóò nílá àbí èyí wọn náà bá wí ti àfa àti wọn lé ọlọ́run ó ṣe rọrùn láti padà sílé wọn èyí wọn lọ dáa jù bá ti wí bọ̀tọ́ báyìí pé wọ́n ní ọ̀sáyé àfi kọ́ padà síbi èyí tóun náà mọ̀ pé ó lè láǹdì òun sínú náà yìí ṣé èyí ń lè yàn wá pé jama lọ ṣe bẹ́ẹ̀ náà téèyàn mọ̀ yìí tí ńgbà wo lòun ó kó láyé bóyá yọ padà débi tàlìjánná bíbí náà ní àsàrà ìlú ọba bàbá wa rí bẹ́ẹ̀ kí lójú sí àwa táwa náà ní ìjọ ànsọ́rù torí pé ńgbà wọn lé ànábì àtàwọn sọ abéjáde àwọn kan lọ́gbà wọn lálejò mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ gbogbo yìí náà kọ láìfi ẹni ọba láyé rẹ̀ pé èmi ò tí ì níyàwó lápèjúwe ibi tí ń gbé àlejò máa sún bẹ àlekò kò sí tó burú èèyàn gbà ládàá bẹ ẹni ọba sì lágbára pé mọ̀wulẹ̀ lọ wá wọ̀sùn lọ béèrè lò ní wọ́n rẹ́ǹtì ilé mọ́mọ́ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ń lu ìdáadáa kọ́lọ́n kọ́ mọ́ sàṣẹ àmàna gbogbo wa Allahu ta'ala alam àmọ́ mo tún wí lẹ́ẹ̀kan sí kó tó débi eléyìí kárakùnrin yóò gbìyànjú kọ́ bẹ àwọn àgbàlagbò ń súnà náà kí wọ́n bá ṣàlàyé fún wọn lé wọn ọ̀pọ̀lọpọ̀ láti rí bẹ́ẹ̀ tọ́lọ́ ń sì ní ọ̀rọ̀ tí ó wà ní pọ̀kànbalẹ̀ nínú ilé wọn náà tí wọ́n sì jọ kọ́dà àṣẹ láì alẹ́ ànámájúmọ́ òní ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yanjú kan rú rẹ̀ yín kọ́lọ́n kọ́ sàmánà wa Allahu a'lam náà. Assalamu alaikum wa rahmatullah. ẹni tó jásí pé wọ́n ṣépè fún toró tẹ̀ lọ́rọ̀ ọlọ́run tó wá gbọ́ pé kò dáa kan máa ṣépè ṣé ó lẹ́tọ̀ọ́ fún pé kó wá gbọ́ títí wọn láti lè bóyá nítorí èpè tí bóyá ó mọ̀ pé lágbájá máa ṣépè ò tó bóyá ìdọ̀bálẹ̀ ni ọ̀jẹ̀ máa dọ̀bálẹ̀ fún ṣé ó lẹ́tọ̀ọ́ fún irú ẹni. torí èpè àbí iná mo ti wí wọn sẹ́wọ̀n pé èpè àbí ẹni tó ṣépè ọ̀ lágbára kọsẹ̀ àbí ìtumọ̀ ẹ̀ ni pé èpè ọ̀dájú pé yọ ọ̀sẹ̀ àmọ́ dájú bí yẹn bá ṣiṣẹ́ ná pé yọ wọ̀ ná àbí ẹnìkan dáwùtù yìí bí yẹn bá dáwùtù yìí kì í ṣe mùsùlùmí tọ̀ èyí tó bá dájú èèyàn gbọ́dọ̀ wá fi ilẹ̀ kí torí èyí tí ò dájú àti pé gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ èpè ẹ má jà tanra wa ọlọ́run èsì alábòsí gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ èpè bí yẹn bá wulẹ̀ ń wọ̀n lé pé ń jẹnu ara rẹ̀ ń yà yín wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni gbọ́n tí àwọn kèfèrí wí sáwọn sọ̀hábẹ́ ńjọ́ náà kò bá sẹ́ mọ́ wọn la ọ̀kan kan ọ̀sẹ̀ òdì lórí
so nípa báyìí arọ gbogbo mùsùlùmí àti wí èpè ọ̀dà pàtàkì jùlọ àwọn òbí wa ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ní sí padà máa kábàámọ̀ ọ̀rọ̀ experiences ìlú wa yìí ní sọ fún yín o kọ́dà léyìí tí ọ̀pẹ́ rárá níjọ́ kejì ọdún gan lẹ́nìkan wá bá mi pẹ̀lú dùnnú bàbá rẹ̀ ti sòdì ọ̀rọ̀ sí tẹ́lẹ̀ kọ́dà ọba débi kóhùn bí ọ bàbá yìí gan fún rẹ̀ ló tún wá pè padà ẹ̀yin òbí wa ẹ dákun ẹ má jẹ́ kí bínú kọ́dà èmi sì máa sọ kò sí bó bí ó ṣe sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì sọmọ tó bí kò rọrùn àmì ẹ̀rọ àwọn alágbádùn agbọ̀ràn dùn tó kéèyàn ọmọ bira rẹ̀ pé bọ́bá sọmọ tiẹ̀ náà yóò kọ́ mi sí báyìí torí pé ìtàn ìgbésí ayé Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ o Abu Tọ́líbì tó kún bàbá fún Ànábì sallallahu alaihi wasallam dòun ti bá Abu Tọ́líbì ṣe jẹ́ kèfèrí tó àwọn ará Mẹ́kà pété pèrò pé tó kù ni pé kí Abu Tọ́líbì rí lára ọmọ yìí gẹ̀ pé ẹ lọ́ọ́ bá bọ́bá yìí pé iṣẹ́ tó ń bẹ ọmọ yìí ni aláwọn ọmọ tó ọmọ bẹ̀nsẹ̀ tí ó dájú eléyìí gan lọ kí lọ́ mọ̀ gan gbogbo orú ọ̀rọ̀ báwọn wọn láwọn wà fọmọ kan rọ́pò Ànábì pé yọ̀ǹda ọmọ yìí fún wa ká yanjú ẹ̀ eléyìí ọba gbogbo sẹ́tàn bàbá ti ṣe jẹ́ yàrá kún kí Abu Tọ́líbì wí nínú tán ni o nínú tán gbèsè ayé Ànábì sallallahu alaihi wasallam yẹ ká máa kẹ́kọ̀ọ́ mẹ́ ẹ wọ̀rọ̀ làákàyè Abu Tọ́líbì ni tadfa'una ilayya waladakum ut'imuhu wa adfa'u ilaykum waladi taqtulunahu ẹ̀yin ọmọ ọmọ tí wọ́n máa bá yín bọ̀ kí wọ́n á gbọ́ ọmọ tèmi fún yín kẹ́ gbẹ̀mí lọ́rùn ẹ̀ lójú ayé tó ń kọ́ ẹ wò làákàyè ẹ mọ ọmọ tí ń wọ èmi ọmọ bọ máa fún lóúnjẹ kí n wá gbé ọmọ tèmi lé lọ́wọ́ ẹ lọ pa àbí ẹ wo ọ̀rọ̀ làákàyè torí mo mọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tí máa wà láàrin ọmọ sí bàbá àánú tí máa wà naturally bọ́lọ̀ ń ṣe máa da àánú wà láàrin ọmọ sí bàbá láàrin ọmọ sí ìyá àmọ́ àwọn alágbàgbọ̀ràn dùngbà míì tọ́ àwọn òbí wa ẹ dákun ẹ̀yin lẹ bí wa ẹ máa ronú sọ́nà ẹ̀bẹ̀rún náà kí wọ́n bá sọ ọmọ tiẹ̀ ń kọ́ ṣé ń pè mí dá sí ọlọ́run kọ́ sàmánà wa o ọjọ́ ti lọ ẹ̀jẹ̀ àdúrà iná ọlọ́run jẹ́ àjùjọ́ mẹ́jọ lọ wa sallallahu ala nabiyyina.